لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما عليك وأظلمت أنوارها واشتدت كربات فاجعل صلاتك كلها لنبينا تكفى الهموم وتغفر الزلات. Ìwọ sì gbọ́ orúkọ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ká mi lára ọdún pé a lè rí Mùsùlùmí kan tí ó gbọ́ orúkọ Ànábì Muhammad. Tí ààrẹ wà níta gìrì láti yòówó Ànábì Muhammad. أضاقت الدنيا عليك وأظلمت أنوارها واشتدت كربات. Dákun tó bá tẹ̀lé mi tó sì fẹ́ gbádà yí ọ̀rọ̀ ṣòkárí فاجعل صلاتك كلها لنبينا تكفى الهموم وتغفر الزلات. ọ̀rọ̀ tó wà níbí ضاقت الدنيا عليك táyé bá tiẹ̀ fún mọ́ ó burúkú jù káyé ó fún mọ́ èèyàn. Àwọn kan ń bẹ bá sì ni wọn ò bá túbò níbò ọlọ́mọdé mọ́ sí abẹ́. ضاقت الدنيا Yẹ́wọ́ Sàlátì عليك وأظلمت Kárẹ́mù Sàlìhì ọ̀rẹ́ wa ọmọ wọn. أنوارها Sàlátì واشتدت كربات. real blood wa Sàlátì tí ìsọmọ ọmọ direct blood ẹ̀jẹ̀ gangan wa Sàlátì ni wọ́n. أنوارها Gẹ́gẹ́ bí Fátímà Ànábì Muhammad. واشتدت كربات. Àfẹ́rẹ́ فاجعل صلاتك كلها لنبينا تكفى الهموم bàbá ọba وتغفر الزلات. mo ń sọ̀rọ̀ sí Sàlátì lọ́wọ́. Bàbá Sàlátì sì wọlé. فاجعل صلاتك Ìdí Òpòpò. كلها لنبينا Ẹ má yí padà bí òní ṣòfò. تكفى الهموم وتغفر الزلات. Bàbá Sàlátì náà ni wọ́n rán mi sẹ́. تكفى الهموم وتغفر Oníyàtò ìbànáàtì. الزلات. Ìjọba
Jami'atul Arabiyya wal Islami. Ibẹ̀ ni wọ́n mú mi lọ. إن ضاقت وتحفيظ القرآن. عليك وأظلمت. Ó ká mi lára pé dápá bí. Èyí lè mọ Muhammad. Ẹlẹ́ẹ̀mọ́ àwọn. واشتدت الكربات واشتدت الكربات. Kì í sọ̀rọ̀ tí ó jágùn. N gbọ́dọ̀ má da yín lónìí. فاجعل صلاتك كلها لنبينا. Gbé látòkè àfà mi. إن ضاقت الدنيا عليك وظلمت. Ẹ jẹ́ àmọ́ rírì àsàlátù. Gbogbo tó yẹn bá ń ṣe tó bá máa èrè tí ó jẹ́ bẹ́ẹ̀ yá kí n máa bá zà. Wàhálà tó o bá ṣe lórí ẹ̀ kò ní ká ọ náà. Ọjà tó o fẹ́ tà tó ti bèrè tó jẹ òòrùn bá pọ̀ òjò bá pọ̀ kò ní dọ̀là mú. Torí ọ ti bèrè tó ṣe kí ni. Ó dá dọ́là tí bí ẹ̀sọ́ sàlẹ́ sọ́nà Muhammad. Kò ní lọ bèrè tó jẹ. إن ضاقت الدنيا عليك وظلمت. Yọ̀wọ̀ sàlátì. Ọ̀fàǹdà. أنوارها Obìnrin kan tí ìṣègbè ẹgbẹ̀rún ọkùnrin. واشتدت الكربات. Àwọn tí àfáà ń dábí wà tí wọ́n ní high tension. Nígbà tí wọ́n wà lókè yẹn. Allahu Akbar. أنوارها واشتدت الكربات. Ẹ̀sìn tún lè wá bí. Ètò wọn lálẹ́ àná. Àfáà ìdáná wà o. Àfáà ìdáná wà o. إن ضاقت الدنيا عليك وظلمت. Olúwa tó wà bí báyìí bá fún ọ. Tọ̀ fà tọ̀ rí fà. Gbogbo ọmọ lọ dá lámúyà gbàmú náà ni. Wà á lulẹ̀ náà ti. أنوارها Gbogbo tí máa ń tàn mọ́lẹ̀ láyé òkùnkùn ló jẹ́ fún wọn tiẹ̀. A máa sọ lómi ilé ọ̀rírà. Ọlọ́kùnrin ilé ọ̀rọ̀ owó dá wọ́n máa dá tiẹ̀ kọ̀rọ̀ dúdú ni. Ẹ bá bọ̀ dáadáa tiẹ̀. Òun kan ló yọ ọ́ lẹ́nu oríire. واشتدت الكربات. Ìbànújẹ́ rẹ wá ju tẹgbẹ́ rẹ lọ. Òru òdérí kọ́ lóorun sùn, ọ̀sẹ̀ sí kìrí. Ìbànújẹ́ ló di ọ́lẹ̀ torí gbèsè ń bọ̀ lásùbà. Ọ̀rọ̀ rẹ kọjá akọ́fẹ́nu sọ imú nígbà jáde. Ìyẹn fẹ́ kú nù. Bá a yẹn bá kọjá lára rẹ̀ kọ́ ọ̀pọ̀ pamọ́, ọ̀rọ̀ pé ń gbèsè lóde. Àkàn lu ayé bẹ́ẹ̀ o. فاجعل صلاتك كلها لنبينا. Tọ́lọ̀ bá wá yíwọ́ débẹ̀ o, ó lè dààmú ọkàn jẹ ògùn lọ. اجعل صلاتك Bára síbi ẹ̀sẹ̀ lọ́tún bá lórí Muhammad. كلها لنبينا. Ibi tí ìrìn ti kọjá lọ sọ̀lá ti àsàlátù lẹ́yìn dìbò. تكفى الهموم وتغفر الزلات. تكفى الهموم وتغفر الزلات. Sọ̀kání ìbànújẹ́ tó fẹ́ pa ọ́ yóò sì lọ nísìnyí. وتغفر الزلات. Kódà ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ tó náà fi ya jẹ ọ́ àsàlátù ni ó parẹ́. ومن ينادي في قيامة أمتي هو جنة هو مرسل وخليل. Bí táwa inú
agboolé àwọn ẹni Ọlọ́run. Agboolé àwọn ẹni Ọlọ́run ni. Wọ́n ti bí Ọlọ́run tààrà kalẹ̀. Tààrà kalẹ̀. Agboolé àwọn tó láṣepamọ́ lọ́dọ̀ Ọlọ́run. Láṣepamọ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn jìnkò èèyàn ló tẹnu lé. Yá tẹnu lé yìí. Àwọn sì ni wọ́n lò bẹ̀. Yorùbá sì ni ewé ńlá kò ní rú ẹwẹ. Bẹ̀ẹ̀kẹ̀ kì í tẹ́lá gbo màlúù. Èyí tó tóbi, èyí ẹ̀yìn máa yí tẹ́ mú mẹ́. Ẹ̀yìn máa lù nẹ̀nẹ̀ lù. Huwa man yunadi fil qiyamati ummati. Bàbá rẹ̀ dàrú. Mo kí bàbá Sàláàtì ṣáájú yín. Ṣé ìwọ? Huwa jannatun. Ó dàrú lọ́dọ̀ ẹlòmíì. Wa mursalun wa khalilun. Àyè mi ń bẹ ọjọ́ orí láfi kíyàn. Ọjọ́ orí láfi kíyàn. Ọjọ́ orí láfi kíyàn. Àyè mi ń bẹ bọ́lọ̀ ti pé láfi kí. Àyè mi ń bẹ àwọn tó bí láfi kí. Tẹ́ ẹ̀ bá rí àwọn tó bí láre ń tọ̀ bíbí tí ó sì parẹ́ mọ́ ilá. Huwa jannatun. Ló fi ní mẹ́ra láti rí ọmọ ìyẹn láfi. Kò rọrùn. Kò rọrùn. Ẹ tí bá máa rí ọmọ èèyàn tó ga tí bá rí fín gíga sẹ́kù níran bàbá rẹ̀ ni. Mo sì máa ń sọ̀rọ̀ kan abẹ́rẹ́ mi lóbi kó para rẹ̀ bàbá sì kú bí tẹ́sí kú sí òtá láyé. Yá ọ̀sẹ̀ láti tẹ̀wálẹ̀ tí ń jà lóde tí ń faṣọ lásán ya bàbá rẹ̀ lásán tó dá lórí kò ní. Ẹ wo dáadáa kò ní bíbí ire ni. Kò ní bíbí ire ni. Ọmọ alákìísà ni. Ọmọ alákìísà nìyẹn. Wọ́n á bá kí ọkọ̀ ẹnìkan jà ó wà ní ọkùnrin mọ́tò. Bàbá rẹ̀ ò ní kẹ̀kẹ́ ni. Ò ní kẹ̀kẹ́ lé wọn ni. Kápẹ́lẹ́ ṣe dáadáa nílé wọn yóò mọ ìyá dé. Kódà tó bá fẹ́ mìíràn tí ẹ bá jà tí bá ń la abọ́ mọ́lẹ̀ tí ń la àwọn mọ́lẹ̀ ọ̀wọ̀ òpìlẹ̀ kọ́ tó fẹ́ bí ìyá rẹ̀ ti rí nù. Ó ṣe rí nìyẹn. Ọgbọ́bẹ̀ ìjà wọn fa aṣọ rẹ̀ ya. Kápẹ́lẹ́ kìí sàrọ̀ ọ̀wá dọ́tọ̀ ọ̀fẹ́ sọ yóò fi ọ ni. Ẹ wo dáadáa ìpìlẹ̀ ní ìdára mu. Huwa jannatun. Ọmọ abìnrin rẹ̀ wá. Wa mursalun wa khalilun. Tí ó sì rújú tó kò ní mìíràn láti pọ́n ìran ńlá. Kódà ìran tí ò ní ńlá ó tún máa bu ṣúgà sí tó bá ti kọjá yìí wọn. Huwa nuruna. Huwa qalbuna wa shafi'una. Mo kí ló Sàláàtì. Al-khiyar gbọ́dọ̀ al-khiyar. Masha Allah. Ọba àwọn ẹni ẹ̀sà. Ẹ̀sà. Ẹ kọ́kọ́ tún ẹ̀sà rẹ̀. Ẹ̀sà. Ọba àwọn ẹni ẹ̀sà. Ẹ̀sẹ̀sẹ̀ gbádùn. Tọ́lá mi ń bẹ ọmọ àwọn ẹni ẹ̀sà ni àmọ́ ẹ̀sà ta lò. Ẹ̀sà tìmátì. Ẹ̀sà tìmátì lẹ́lòmíì. Ẹjọ́ ẹ̀yàn mi ìyẹn láti wà níbí ẹ̀ka. Lọ́wọ́ tí òṣèlú fọ́ọ̀mù ní fámìlì. Èmi náà máa ra báyìí tó o bá ti jẹ́ bàbá rẹ̀ ìwọlé ẹrú lé yín. Wa mal fakhru bil azni ramimi wa innama. Ẹ̀yọ́ máa bẹ̀rẹ̀ tẹ̀wọ́n ní ọmọ ẹ̀sìn kìí. Ẹ̀yọ́ mi ní kéwú tó bá ti fò irú ẹ̀dọ̀ ọmọ yín sílé kéwú. Àmọ́ ọ̀rẹ́ ti fò irú kẹ́sì fáàrí kọjá kádàrá yín. Ẹ tètè mú kan bẹ kẹ́dà alájọ torórí igun yín ni wọn ò ní pè mọ́ lọ́la. Wa mal fakhru bil. Tí wọn náà bá dájọ́ sára ti ń ṣẹlẹ̀ nínú ẹyin orígun rẹ̀ ó parẹ́. Because ó ní tẹ̀lé ń ṣe fáàrí ìwò sínú wọn márùn ọtí sí ayọ̀yọ̀ tètè dájọ́ fún ọmọ tí ó dúró láàyè rẹ tó bá di ẹ máa dákùjọ kọ́ni bá lọ́mọ tó dákùjọ rẹ. Azmi ramimi wa innama. Fakharu alladhi yabghi fakhara bi nafsihi. Fakharu alladhi yabghi fakhara bi nafsihi. Bàbá ọ̀rẹ́ wa ni. Ṣé mo ní mo ṣe wá sí?
ما الفخر بالعظم الرميم وإنما gbàdúrà kí ẹ̀rọ sọ̀rọ̀ ti mo kí ẹ̀rọ rẹ̀ kí bùrọ̀ àṣírà ọ̀rẹ́ mi tààrà mo kí púpọ̀ o. فخر الذي ọ̀rọ̀ kí mo lára tẹ bá délé. يبغي الفخر بنفسه ọ̀rọ̀ kí mo lára. فخر الذي يبغي الفخر بنفسه Yorùbá náà bẹ̀rẹ̀ ojú ọ̀dọ̀ mi. ما الفخر بالعظم الرميم وإنما Màmá wa àgbà ní síbẹ̀síbẹ̀ bàbá wọn ni. الله. Torí náà yẹn a máa lọ wọn ní bàbá mi kò ní lé o. Àyè bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ní pa ọmọ yẹn lójú. فخر الذي Ọlọ́run sì ní pa Mùlánà Mùkádàm Sàlìhìn. يبغي الفخر بنفسه Ọlọ́run wọlé akíndímọ́ tẹ̀ ń ṣe káàkiri. Tí o sí ẹ̀jẹ̀ kan tẹ̀ ń ṣe akíndímọ́ fún. Ọlọ́run sì ń pàtàkì. فخر الذي يبغي الفخر بنفسه. Ìyá tẹ̀mí mu. Àṣàlátù bẹ́ẹ̀ sí Ọlọ́run. صلى الله عليه وسلم. Ẹ̀yin ní wàlímà. Àti owó ẹjẹ́ ń lọ ilé ọkọ. Náà. عليك بذات الدين تظفر بالمنل Mo kí ọ̀rọ̀ Ẹ́míà. ودودي ولودي Ọkọ̀ méjì. أسعدات تعبدي. Òkèlè kẹta. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Mo kí bàbá ìmáàmù àgbà. Àti owó kábínẹ̀tì wọn. Mo kí ní àràjí àgbà. Mo kí Sheikh Adam. Mo ká Agbaji. Mo kí gbogbo àwọn ìyókù àfa ńláńlá náà. عليك بذات الدين تظفر بالمنل ودودي ولودي أصيدات تعبدي. Kí ló kọ Mùsùlùmí ẹ̀? ودودي Aisha. ولودي Ẹ̀yà Aisha. أصيدات تعبدي. Àti gbogbo ẹ̀yin ìyókù. Ẹ̀rọ tó ẹja ti ń náwó bọ̀ látòrí yín. Ẹlòmíín ná ẹ̀mí ẹ̀. Kò lówó ná ẹ̀mí ẹ̀. Gbogbo ẹ̀yà ìlò tútù pa nítorí yín. Torí káyé ó lè yẹ yín. Ẹni tí ò bá tẹ́rí kò lè mọ ìyà mọ́lé. الله. Wọ́n bí ilé ààyè tó ga. Mo fẹ́ júwe bẹ́ẹ̀ ti ṣe ayé fún ilé kí n máa lọ. Ayé lẹ́kọ̀ọ́. قصيرة الفاضل Sọ́ọ̀ nìkan ló bí ti lọ́nu. قصيرة بيتها قصيرة طرف العين عن كل أبعد. عليك Ẹ bá fún àgbàlagbà láàyè. بذات الدين تظفر بمنل Àwọn àfáà ńlá náà wọlé o. ودودي ولودي Nígbà náà ni wọ́n ń bínú. قصيرة بيتها. Ọmọ wa Aisha. Ṣáà lè bá yín sọ̀rọ̀, yìí kò máa bá a lẹ́nu ẹ̀. عليك بذات الدين. Màmá, kí ló dé tẹ́ ẹ fi bá ayé mu dùn ní? Divorce. Kí ló dé ṣe tó ní ìsìlámù ló pọ̀ sí jù? Ìkọrẹ ẹni ilẹ̀. Káfẹ́rẹ́ ẹni ká já yìgì lójijì ká má ronú àti já. Kí ló dé tọ̀ lọ́wọ́ òdòjọ́ alẹ́ máa ń lé ọkọ? Lọ́jọ́ kó ọmọ aláǹkárá ẹ̀ mẹ́jọ wọn ránṣẹ́ máa o. عليك بذات الدين تظفر بمنل. Bàbá sọ̀rọ̀ láti ní ẹni, agbọ́dọ̀ náà bẹ̀ ọ́. Wọ́n táyé ní tí a máa sí òní mọ́. Khidmatu zawj. Wọn ò rẹ́dí àti sin ọkọ mọ́ rárá. Wọ́n wá freedom ká bàbá kò lù. Mo kí àfáwà láti Kánò. Lọ́dún Kánò. Wọ́n lè yàáyà. Yàáyà.
ودود ولود أصل ذات تعبدي ẹ̀yà wa àwọn ẹlẹ́dọ̀ọ́ta ẹlẹ́yìn wọlé ìsìtọ́ ọmọ sí ń wọ̀ ẹ ti ṣe sàárà sọ́dọ̀ ọkọ̀ èsì ọ̀rọ̀ lẹ́gbà. Èsì ọ̀rọ̀ lẹ́gbà. Kí gbogbo yín tẹ́tí gbọ́ mílíọ̀nù obìnrin tẹ̀ wá ń bí. Ẹ ṣe kídìmọ́mọ́. Àwọn ìyá tó bí eré kó yí ẹ̀ bàbá wa ni wọ́n sá. Kódà ìgbà àbá da fún alábẹ́ wọn. Wọ́n gbà pé ọjọ́ ọ̀la àwọn ò dá. Yóò bá anábì jìrì. ودود ولود Wòmí Aisha. Kó o sì lọ mọ̀ lónìí. Khadija ṣeré fún Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ẹ bá mi yí bẹ́ẹ̀ dáadáa. ودود ولود Kẹ́yìn obìnrin máa gbọ́ yípo. أصل ذات تعبدي. Nígbà tí Khadija fẹ́ Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ṣọ́ọ̀bù tí ń kó ẹrù sí 200 ní igba. Igba. Bẹ́ẹ̀ bá ní ṣọ́ọ̀bù 200 kò tí ju ọjà gọ́nà. Olùrò nìkan kó ẹrù sí. Màmá ẹrù sì kún bẹ́ẹ̀ tó dìtà. Níjọ́ tí àníjẹ́ ò bá lọ ọ̀rìn, ràkún ẹgbẹ̀rún kan ní ò bá kẹrù. Tí ó rẹ̀ wọ́n. Kí lè yan máa ṣe kọjá wòdèrè náà tẹ kó sínú yàrá? Wòdèrè náà kẹ játi. Ṣé ṣí ń gùn lẹ́nu? Ìlú sálárì ẹ̀tọ́ ní kọkọ̀ rẹ̀ má dá sí ọmọ. Owó tí ò gba abẹ́rẹ́ wákàtí tọ́lọ̀ bá mú ọ. Ìlú lọ ń dá lájọ 500 lójúmọ́ sájọ wá nù. 500 lójúmọ́. Ọdún mẹ́wàá 5,000. Owó tí ò rà àgbà 15,000 lóṣù tí ìmọ̀ àgbà mẹ́rin àkàndùn. Ẹlòmíì ń dá 200 yìí máa máàkì lọ́sẹ̀yìn ilẹ̀kùn. Ìwẹ̀ ilẹ̀kùn wá kún fún èdú. Sájọ wa nù. Ẹ dájọ́ sára ọkọ kẹ́jìrì lára ọmọ. قصيرة ألفاظ قصيرة بيتها. Mo máa mi lára ẹgbàá tó fẹ́ jáde. Àwọn anijọ́ tí mo ti tíráàkù dé, onínà rójì mi dáadáa, ọtí ní bí mo ti fẹ́. Wọ́n lóògbé mi náà lóògùn. Ó ti kú lóúnjẹ ọkọ, oúnjẹ ọmọ ti kù. Oúnjẹ ọkọ tán, bàbá mi ti kú ti bẹ́ẹ̀. Pásítọ̀ tí wàá yẹ sọ́tì náà ti ẹ̀. Ta ni wọ́n ń tọ́jú ìyá o? Àjọ tí ẹ̀dá lókù tí wọ́n ń jẹ lónìí. Ẹjọ́ lọ dájọ́. Khadija Ànábì ní ètò ọ̀fẹ́. Yòówó dáadáa. قصيرة طرف Ẹ̀sìn ìgbó sì dùn. أيدي أو كل أبعد. Bẹ́sẹ̀ láti wọ́n sọ̀rọ̀ olówó orí mi Muhammad. صلى الله عليه وسلم. Tẹ̀sán ìgbọ́dọ̀ ló fẹ́ Ànábì ní mí. عليك بذات الدين تظفر بمنال. Sọ ìyàwó náà tó lè. ودودي ولودي وسيدات تعبدي. Sọ mo lọ máa sọ̀tàn yín lọ. Bàbá Mùkádàmù àgbà. Mo lè sọ̀rọ̀ jálẹ̀. Gbọ́dọ̀ ẹ̀yin agbádá yín kiri bá sọ. Ẹ̀yin agbádá yín dáadáa. قصيرة ألفاظ قصيرة بيتها. Yá Sàlátì. Ànábì wa ni mo mọ̀ pé ètò ọ̀fẹ́. Ó wá ti ilẹ̀kùn ṣọ́ọ̀bù yẹn 200. Ìyàwó kan náà tó ní. Ẹ̀gbọ́n bí mo dágbére yìí. قصيرة طرف عين أو كل أبعد. Bàbá ní bẹ̀rẹ̀ pa òde ìdí ọ̀dọ́ ọ̀tún mọ̀ ṣọ́ọ̀ṣọ́ rẹ̀. قصيرة طرف Sọ́kọ̀ ìyàwó ló lè. عين أو. Ìyàwó rẹ̀ dà. Àwọn àbúrò ni. قصيرة ألفاظ
ọ̀tún sún ìbí ìtúlẹ̀ dé. Ọ̀sẹ̀rọ̀ tí bá yìí ti ha. Ẹ̀rọ ìwà ẹ̀rọ ìwà Ọ̀sẹ̀rọ̀ tí tọ́lẹ̀ fi lẹ̀. Àyẹ̀ni àkùnrin àbọ̀dé. Ìyá Sàláàtì. Ìyá Sàláàtì ọmọ lọ́sọ̀bọ́dé gbàgbọ́ lọ́wọ́ òjò. Wọ́n sì wá kúl abẹ́rẹ́ nìkan. Very calm. Sàláàtì pọ̀. Àwọn tí ń rí Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Bíbí mẹ́bẹ̀ tọkọ wọn mẹ́bẹ̀ tí ẹni gẹ́rẹ́ bàbẹ̀. Tírì wọn. Ọkọ wọn gbà bàbá náà lásàlájò. Gbogbo ọkọ wọn tààrà. Tọ́lá lẹ́yìn. Náà. Alayka bidhati dini. Khadija mú ẹ̀yìn rẹ̀ ń bá sọ̀rọ̀ yẹn o. Níbi khidma kẹ́sìn ọkọ yín dáadáa. Mahalan. Ẹ má jà yóò wọ̀ yín lójú. Bẹ́ẹ̀ bá dẹ́tọ̀ pamọ́ tọkọ rẹ̀ lówó lọ, ó lè ní ó gbà àjọ náà. Ọ̀sẹ̀ kó wálé kẹ́kì jẹun kínú yóò dùn. Wọ́n dẹ́tọ̀ pamọ́ ọkọ rẹ̀ ń lọ́nu má ga. Ọlọ́ọ̀fẹ́ ra rẹ̀ ọ̀ ní kọ́. Bẹ́ẹ̀ kí ni náà? Wọ́n ṣe ha níbẹ̀. Alayka bidhati dini taw'ifaru bi munal. Ẹgbẹ́ bí ẹ̀yà ẹja sí iṣẹ́ káàkiri ayé. Gbogbo olùtíjáde mi ti lọ sí arábí tìjàre máa ń mi tẹ̀lé wọn lọ. Wọ́n máa ń tẹ̀lé ẹ̀ka ni. Wọ́n ò dájọ́ rẹ̀, máàmì ò nílé wò kọ́lé. Èmi ti kọ́ kọjá 40 lónìí. Àbí ilé ké wà bẹ́ẹ̀, hospital wà bẹ́ẹ̀. Àjọ tí yá ń dá lè ní kò. Gbogbo tí wọ́n ní ta ló ní. Ìgbà tí wọ́n mi fẹ́ ṣe ọjọ́ mi níjọ́ orí. Níta fẹ́ kánà fẹ́ sọ́jọ́ fún mi àdé pariwo rẹ̀. Èmi lẹ fẹ́, wọ́n ṣàṣọ owó tẹ fẹ́, mo ní ọ̀dà ẹ̀rì tẹ fẹ́. Wọ́n á kọ́ fúláàtì 10. Mo ní fi sọ́jọ́ bí ilé yín nù. Ṣé tí bàbá mi kọ́ fún un? Tá a bá ń sòdodo ọ̀rọ̀, à ń sọ tí ń ṣe á fún yín. Ẹ máa yọrí sàn. Alayka bidhati dini taw'ifaru bi munal. Ṣé orí mi aláṣọ fúra? Bẹ́ẹ̀ ni bàbá. Àṣé àdìjáwá ti ṣọ́ọ̀bù gbogbo gbà mo fẹ́ kẹ́ gbọ́. Ó wá ní wọ́n lọ tó mi fẹ́. Àná ọ̀jẹ̀ ní àmúwá àdìjáta cooperative. Allahu akbar. Fana tẹ̀sà. Òṣìṣẹ́ tó wọ̀ èmi àti gbogbo dúkìá mi àwọ̀ alábẹ́ agbára rẹ lónìí. Ó wá kó ṣọ́ọ̀bù 200 kọ́kọ́rọ́ tó fi tì í. Ó wá kó fún Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ̀mẹ̀gbọ́. Ó lé mi àtọwọ́ mi tí mo ní. Àti gbogbo ẹrú tó wà lábẹ́ mi. Àti gbogbo ràkúnmí tó nílò kẹ́yìn. Lónìí àdẹrù rẹ̀. Àrọ̀kọ̀ ìyàwó. Àtúwádé àwọn wà lábẹ́ ìdájọ́ rẹ̀ fáànù àtìta. Gbogbo tó bá wọ̀ ní ọ̀sẹ̀ fún wa. Ó wá tì ẹ̀mọ́ tó bá ṣe. Ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan ó wá kọ́kọ́ ànábì sí. Muhammad Ahmad àti tọ́ Yàsí. Orúkọ gbàdá ànábì jẹ́ ó wá ìwọ lọ ní gbogbo lónìí. Allah. Ǹjẹ́ ẹgbà pé gbogbo tẹ́ ẹni ọkọ yín lónìí tẹ́ ẹ fi kan lé ọkọ òmà àbújọ dàgbà títí atẹ́gùn sí ilé tó àwọn àlejò lórí nǹkan sí mi. Nǹkan sí ọ. Àbí kọ́ pàtẹ́ náà ti tọ́jú ọ̀rọ̀ tó sí ọdún pẹ̀lú ilé rẹ̀. Ẹ jẹ́ láyè bá ọmọ mi sọ̀rọ̀. Wò mí kígbẹ́ ẹni bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ alálùbáríkà tẹ́rẹ́ níbí ayé fẹnukún ràn yín. Ẹ̀yin ìyá tẹ̀ wọ́n bí ẹ̀yin náà gbọ́ gbogbo àsáré jí làárọ̀ à ń lọ ọjà ọkọ̀ yín òun tí kò mú kókó ń lọ gbàgbé wọn sínú mọ́rúwà. Alayka bidhati dini taw'ifaru bi munal. Ó tà yóò tán. Wadudi waludi. Wọ́n lọ járí, wọ́n kẹ́sì mi ò mẹ́wàá sí ọ. Torí pé
ní kọ́kọ́ rẹ̀ ó jẹun kó gbádùn ayé kódà ọkọ rẹ̀ ti dàgbà ń sẹ́tọ̀ sára bá ń nu yàrá kọ́ tó jáde nílé ọtún wa ní sẹ́ẹ̀ béèrè nǹkan mí mọ́ o oríire tiẹ̀ lọ́ fi jèrè níta lọ́dọ̀ tí ń wá àjọ nọ́mbà 1 kí lórí ṣe yọrí wọ́n lọ́kọ̀ọ́ kò mẹ́ta péré ní kà fún ẹbí jùmọ̀ ilẹ̀ lónìí o ń gbọ́ wá sí lọ. lọ́dọ̀ ní kankan ló mọ̀ o. wàdúùdì látà yẹn lọ tí ń jó àti ń wá ọkà lánàá ló ti ránṣẹ́ ìbùsọ̀ wọn ní wáyà owó ká mo ní mọ̀lẹ́bí tó ti gbé o ẹsẹ̀ nínú ọdún ó sí o gan wáyé ìyàwó ní wá ẹ bẹ́ sàkámọ́ o máa kọ́ ọ́nbẹ tí o nílẹ̀ akẹ́tẹ̀ fẹ́ tí omi gbé o ẹ gbọ́ sí nìkan ní nítòsí òkè àwọn ìyọjú o. wàdúùdì wàlúùdì ẹ̀lẹ́ mo fẹ́ ìyàwó mi kejì wọn ní ìyàwó ìbọkọ̀ ní kólé mi kọ́ mo yà panápánọ̀ mi ń wo lọ́kàn ẹ̀ mo máa bọ̀ ọwọ́ mi ó ti ọ lónìí èmi ló ní bá lé èmi àkàjọ lórí ayé nítẹ. wàdúùdì wàlúùdì ẹ̀sìnlẹ̀ ti ta àbúdé. panápánọ̀ mi ní lẹ́sẹ̀ mo bá ní bú ẹ̀rì ẹni ẹ̀kọ́ bàbá ẹni sáà lórí àjà mo lè mi òkú bí kì í sọ̀kalẹ̀ mùsùlùmí kan bẹ́ lórí àjà àgbákò kan. Kọ̀sìrọ́tì àlìfáàrin. Àwọn àṣàkọ̀kẹ́ jẹ́ àràmàdọ́jẹ̀ àràmàdọ́gbọ́n ṣe ni o. Ẹnà wáyà bóyá pé ṣé wù. Mo ní mọ̀rí bá sọ̀rọ̀. Lẹ́yìn wá pé ẹ tó súnmọ́. Bàbá wa ní wọ́n wá wà á kà wọ́n. Mo ní wọ́n lọ tọ́tọ́tọ́tọ́ lọ tòkó dẹ̀. Jẹ̀mọ́ wa, kíndìmọ̀ yìí ni àdíjà ṣe. Kíndìmọ̀ lẹ́ẹ̀kejì, Fátímà ló ṣe. Fọ́sídàÁlì. Wọ́n ti ń bá sọ ti pẹ́ ẹ̀yin obìnrin yín máa dójú tira yín tẹ bá ráwọn obìnrin gidi jẹ fẹ́ràn kó bá ti yẹn jẹ aṣọ tí kò mọ wọ̀ lọ́la yóò wà lọ́wọ́ tiẹ̀ dáná ló kọ̀ọ̀la yóò tẹ̀ mọ́ la kó lè bá tẹ́kù ẹ̀yọ́ mi dẹ́n ti rí ẹ̀ tẹ́kù aṣọ tí ilẹ̀ yẹn ní kò mọ wọ̀ tó lọ ọ̀rọ̀ tuntun ó wà lẹ́jà lọ bá tiẹ̀ jẹ́ ẹ̀ wà lọ fi dáná ká ó ti rí ilé tẹ́lọ̀ ẹ̀ dákẹ́. Yóò wá lọ fi dáná kalẹ̀ kó lè bá tẹ́ ẹni tí ń sìn náwó. Irun ọ̀nà máa láwọn ojú olódì lọ. Dúró lọ́jọ́ tiẹ̀. Àwọn mú aṣọ tí a fẹ́ wọ̀ jáde. Fátímà wá rówó rà. Ṣéde á lè jagunjagun ni kò lówó lọ. Kò ráàyè sòwò lẹ́yìn ànábì Muhammad. Imam bẹ́ẹ̀ lára rẹ̀ ó sì lè jagun àmọ́ kò lówó. Allahu Akbar. Allahu Akbar. Tamani ò rásọ Fátímà wà ní Mahama. Afátímà. Afátímà sallallahu rabbu Muhammadin ala jasadi amsa bi yasir asawiya. Afátímà sallallahu rabbu Muhammadin. Ẹ wo mi, ọmọ àwọn àfáàní ẹ mẹ́ta yóò wọ̀ ilé ojú àgbáríkà lẹ́ẹ̀ni. Ẹ mẹ́ta ṣe fún mi ara yín ṣe mẹ́ta ó bá yín ní owó kọjẹ́. Ẹ̀rì ṣe bó ti wí ẹnu ó kọjẹ́ lè fẹnu gún. Fátímà wá bú ẹkún. Á lè ní bá lọ. Olówó la kọ́ sinmi ọ̀ní tẹ́lẹ̀ àárín wọn. Allah. Jẹ̀mọ́ ní bá lóde ọ̀tọ̀ lásọ tó wọ̀ kú òun lè. Nígbà tí wọ́n máa wọra wọn, déédéé aṣọ sí ẹwọ̀, ó sì máa lọ́rùn tiẹ̀ náà. Allah. Afátímà sallallahu. Obìnrin tí ń ṣe àgbákò tí wọ́n níbi ká ní ìwà búkú. Ní bá ní so èyí tìbọ́dọ̀ ọ̀rá ni ẹja tó lọ wọ olómi aró. Ní ẹbá tún lọ wọ̀ wọ́n tún padà lẹ́tún bá lọ́rùn Fátímà. Rabbu Muhammadin. Ìyá rẹ̀ kí wọ́n tún lọ wọ̀ mí wọ́n tún bá lọ́rùn rẹ̀ wọ́n tún lọ wọ̀ mí wọ́n tún bá lọ́rùn rẹ̀ àwọn aṣọ lórí méje ẹ̀rú wa ń bò pé kí n pé wò lára ó bá délé bá sọ fún ọpẹ ó ní mo ti lọ́ọ̀ ní tẹ̀. Bàràkà tó náà ọlọ́run ti dábàá náà kẹ̀kẹ́ láwòrán rẹ̀. Allah. Ìwọ kí wọ́n rí wọn mọ́ ni. Bí ẹ wọ sọ tó ní ogójì yóò máa yẹ ọ ni.
ẹ bá níbi yóò yẹ ọ lọ́dọ̀ ọkọ yìí ẹ bá níbi yóò yẹ ọ tẹ bá ti bá débẹ̀ kò sí tẹ́gbẹ́ yín lò tẹ̀ ní rówó rà kọ́nà bẹ́ẹ̀ bá rówó rà tẹ bá jọ lòdì ilé ìgbà yìí jù ọ lọ o lè múra bí ìṣẹ̀kẹ̀rẹ̀ àbùkù yóò bá wálé. alájẹsàdé ẹ̀yin ni bá sọ̀rọ̀. amusabi yasiri basawiya alájẹsàdé amusabi yasiri basawiya. ọ̀yẹ́ tẹ́ ta ráìsì lérí ráìsì lójúde wa ráìsì ẹ wá jẹ ráìsì ọmọlé ìwé òkú ìyá tó bí mi nínú. làmúkà máa bù kí. sọ́kò wà fún dáàdì mi àwọn ta ráìsì káàkiri sùkù ilé ìwé màálì mú jọ́lẹ̀. lè xẹ́lẹ́ fàmádì tó. ìlú ni màálì mú gbà. alákẹ́. لهرجهم ẹ̀yin bá sọ̀rọ̀ yìí. بعده كان آتيا. ọlọ́wọ́ kí àwọn ìyá náà wọn ò kú sáájú bàbá wa. Allah. gbogbo tó nù wọn lọ́n fún ọ̀padà látara àwọn ọmọ. ẹ̀yin ní bá sọ̀rọ̀ yìí. àtàlẹ́ òbí tẹ̀ ń bẹ lójú àgbo. ẹ̀yin ní bá sọ̀rọ̀ yìí. fíìmù tó zà ọ́. bóòlù ìwé. Fatima Rabbu Muhammadin. ẹlẹ́kẹ̀ẹ́ sọ kejì fún wa torí mi náà ní pẹ́ ìtì ìrìnnú wa. Ala jasadin. ẹlẹ́kẹ̀ẹ́jì naam ẹ̀yin ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn obìnrin tó wà ń bí ẹ̀ béèrè ẹ̀kejì pẹ́pẹ́ bá bí mi ní sọ́wọ́. ṣé fọ́tò lè bá tì tẹ́yẹ̀ bá lọ́kọ̀ tán kó sẹ́nu kò láti máa jẹun bàbá àmọ́sálátì ẹjọ́ ta ló mọ àwọn obìnrin yẹn ẹran àgbàlagbà sí wọn tó bá sọ ọmọ ní ẹran yẹn sí wọn àgbàlagbà ní kó lọ bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ràn. Ala jasadin. kí wọ́n rẹ̀ pẹ́sẹ̀ tó wà níbí. Amsa. ẹni wọlé dáadáa. Amusabi yasiri basawiya. yá àmọ́sálátì bẹ́ẹ̀ kí ló obìnrin ọmọ fẹ́ jù. gbogbo obìnrin ẹbí ló hẹ́là yóò jẹ ayé rẹ yóò jẹ ayé ọkọ rẹ báyé. Allahu. ojoojúmọ́ náà ná bí tí a ti ń ṣe oúnjẹ tà òní dáko bí kankan mọ́ sọ ọ́ dòdò sí tó ti bá dáko ọmọ kó kúta kan nù pẹ̀lú ẹnu tí mi sọ̀rọ̀ ojoojúmọ́ ni obìnrin wá níbi tí a ti ń ṣe oúnjẹ tà oúnjẹ inú agolo oúnjẹ inú ike ẹ wá ra oúnjẹ inú ike kan ẹ rà ní 4,500 ẹ̀sìn yóò dà fún ọ̀rá yé wà o 4,500 tó bá mú wálé ẹ rà dájí sẹ̀mó ẹ tún ra ẹja sí ẹ jẹ yóò ṣẹ́kù gbogbo obìnrin tẹ́lẹ̀ ọdẹ bá ti fẹ̀ tí o sì kí fọ́tò ìbátan fún ọkọ rẹ̀ lórí nǹkan náwó sí. ẹ̀yin ní bá sọ̀rọ̀ gbogbo bá ṣètàrí jẹ́ kọ́ lẹ́yìn ìlú ẹ̀ sáré àgbẹ̀gbọ̀ yóò kọ́ rú ẹ̀ panu ni ẹ̀ panu ọbẹ̀ jẹun alẹ́ àgbà tó ní kí mọ̀lú gbé òmùlọ́kọ̀ kan ó yẹ ju ẹ̀ pàápàá kù ọbẹ̀ jẹ bọ́ọ̀lù ọbẹ̀ jẹ gun ọbẹ̀ jẹ ọgbẹ́ ó wá kó imú ìrù ṣàkì aláwẹ́ ọ̀wọ́n ara yìí jẹ ìwọ́tọ́kọ̀ rẹ̀ ò tí ì ralẹ̀ wọ́n tún bu oníṣẹ́ mẹ̀rẹ́ bí ó tó tà èyí ìwọ̀n wá jẹjẹkújẹ náà lé láre bẹ́ẹ̀ sì rí bí sùn èyí lẹ́fẹ́ sun ọmọdé ẹ̀rọ àwọn kan jáde ilé gbà yín mọ́ ẹ̀ torí ẹ ronú èyí tí ó sùn bọ̀rọ̀ ẹ fún lóògùn oorun kó tó jí lẹ̀ gbọ́dọ̀ agbọ̀dọ̀ wa. Fatima Rabbu Muhammadin. Ala jasadin amsabi yasiri basawiya. Ala jasadin. Olú sábà ó lè ní sùn. Amsabi yasiri basawiya. Bàbá yìí rẹ̀ bàbá yìí ó fi àbá lórí ìdìbò ẹ̀ pàdé rẹ̀ olórí ìdìbò. Walau anna rabban nasi abqa nabiyana. Bàbá Sàláàtì níbi tó rẹ̀
ọ ṣe tó dáa tó lóore àìkọ̀ fún ẹ. Àwọn ni wọn ò ru ọkọ ló kọ àti sóore máláyé. Tó bá jí lóòótọ́ gbé kù yá mi. Tọkọ ní kí ló dé tó ní ilé tà kọ́ iná ní pa mí lẹ́kùn. Sọ́kò ní serious. Serious ṣe sunkún lé má. Àfi mo fẹ́ jẹ ẹ̀pà núgò. Èmi náà fẹ́ lọ ya fọ́tò nílé mi lẹ́tí yá. Èmi ní àti táyì bá tí èmi náà jà lọ́wọ́ ọjà òsì ó lọ. Àwọn sunkún fóònù sọ́kọ̀ àárọ̀ ọ̀run. A ní ó pè ọ̀rí àláàtì ní tẹ́lọ̀ ti dáyé náà. Mẹ́ta péré tẹ̀yìn ìyá wa. Tẹ́lẹ̀ fìlà yìí ń fọ́ náà mẹ́ta tiẹ̀. ولو أن رب الناس أبقى نبينا. Ẹ wá gbọ́ ẹlẹ́kẹta o. Ẹlẹ́kẹta ó pẹ̀lú èjìbọ̀. Àtàdárùn ilẹ̀ lẹ̀ wọ́n ti hà. Ẹ wá máa bẹ̀rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ yín ó ga. Gbogbo obìnrin tí bá ń ṣépè yóò lálà sí. Kí lọ́kọ̀ rẹ fi iṣẹ́ tọ́ ní òní tẹ́gbẹ́? Ó wò lẹ́bi tọ́mọ, ọmọ rẹ ló ṣì èrè jù ládùúgbò. Ǹjẹ́ tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá lọ pàdé àbí bàbá Málíkì tẹ́lẹ̀ lójú ti Ànábì wọ́n fẹ́ kàlábùkù. Ìyàwó Ànábì ni wá àtọ́tọ́ wọn yóò dá àárín ọ̀tá lọ́nà. Èyí ni bá sọ̀rọ̀. Ẹ máa mọ́nítọ̀ àwọn ọkọ yín. Ètò wa dé fìlà tí bá láti wà fìlà yóò jókòó gbójú agbótẹ́ lọ. Èdè fìlà ẹ wọṣọ gidi. Iṣẹ́ yín nù. Kẹ́mọ wọ́ọ̀tì ọkọ yín kẹ́ni pé kó bá yé mu. Ẹ má jàfáyé yín nìkan. Ìwà tọkọ rẹ lò ní akẹ́rù ọkọ rẹ. Wọ́n múra gègé ọwà sọ ọwà sẹ́sẹ̀. Ọkọ rẹ ti ń sọ kọ́ fún ọ. Ó wá dàbí ọmọ ẹ̀yìn ọkọ̀ ojú òtì ọ́. Wọ́n lò ní ọ̀dẹ̀ ní kò ẹ má wà lè wà fún gbòjẹ yín ránṣẹ́. Tóró ní òtún kálóbì. Wọ́n ò ní fi sáàyè tẹ́ fà máa ná sí. Ìwọ náà yóò lọ jẹ náà ìkùlé yìí mọ̀ lọ. Ọba yí ọkọ rẹ jẹ́. Wọ́n lọ ju ọkọ rẹ lọ wá yọ. Ìyàwó ọmọ rẹ jùlọ. Tọ́ba tẹ̀ lórí jùlọ kọ́ ọ̀sìn lé mí sílá. Ìjọ ọdún kò nìkan ni ò dá sọ. Lọ́nà yìí dìbò náà yà fi dé pé. Ẹni tí olówó náà níjọ́ lẹ́mọ́ gbọ́ kí ni yóò dalẹ̀ rúgbà. Ìyá kí o gbèyè wọ́n nínú rẹ̀ dá inú rẹ̀ dá ó rẹ̀ pín mi ó lọ wí jèrè. Fatima sallallahu rabbu Muhammadin. Èyí ni bá mi. Ẹ ṣì ń bá ìnábì mọ́. Látàsàdé. Gbogbo bá dé fún ẹ. Ya Allah. Ìyàwó Ànábì wá pé olùwọ́sọ́gí ní ọmọ tí ó wọ̀ tẹ́ wọ́n ní lọ́sẹ̀ lẹ́kọ̀ọ́ bùkà àárín ọ̀tá lọ́nà ọlọ́wọ́ kún ọ lọ́wọ́ ẹ̀yà ló fọ́kànlá àníyà ọ̀pọ̀ gbogbo ọ̀tá rẹ̀ yẹn lọ́nà àdúrà rẹ̀ sẹ́jọ́ náà sẹ́yìn rẹ̀ ìsàdúrà kọ́kọ́ mọ́ lónìí ẹ̀ tiẹ̀ jí lóru bẹ́ẹ̀ bá jí fóònù òsì lẹ́ńtẹ̀ kí ni fóònù tó lọ tẹ̀ nílé ìwẹ̀ kò ní yí ọ́ fóònù àbòsí ni ọwọ́ jí lóhùn ayé rẹ̀ bàjẹ́. Wàlá ọ̀nà bàtàsí àbàtàbí yàrá. Tí ìbá ṣàbòsí kí ìyàwó ní wọ́n ní Instagram kí lè wọ́n ní Twitter ìyàwó ní kí lè wá bọ́ọ̀lù aláàtàṣe máa rú àwọ̀ tẹ́lẹ̀ tó wọ̀ tó ìyá tó gbé sórí Instagram Twitter ṣe wà tẹ́lẹ̀ obìnrin wà sọ́kọ̀ lẹ́yìn pàmì tì yín ó tọkọ tó ń lọ sórí òkú màálù bó ṣe fẹ́ báyìí ó ti máa sọ̀rọ̀ lọ. Ìyá àti ẹ̀sà kan kò bóòlù orí ìṣẹ̀lẹ̀. Bọ̀mọ́gàjì. Àwòtọ́ nàbí ìyànà. Sàìdínà wákòlì. Wàlàkì. Àmọ̀rọ̀ká. Bí ìbá sọ ọkùnrin ìwèrè, obìnrin máa ń fọ́nù wákàtí kẹlẹ́gbẹ̀rún. Wèrè tá ń bá ọ̀rọ̀ jí àdé.
tí ò rí bẹ́ẹ̀ ni ìbá má rí bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ máa pe àlè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló ní Instagram tẹ̀lé sí ká sàkọ́ọ̀lù pọ̀ kí ló ní Twitter kò sí gbọ́dẹ́tì kí ló ní àwọn friends ẹ wà ní group ẹ wá ní ọ̀rẹ́ ọkùnrin wọ́n ń chat yín báwo ni my friend olómi tọ́sùn alábẹ́ ọkọ̀ kẹ̀kẹ́ rí mi ṣé wèrè yẹn ti sùn ọkọ̀ ẹni wèrè bàbá ọmọ rẹ ni wèrè tó bá dọjọ́ ọ̀la yóò lè wọ̀. ọ̀pọ̀lọpọ̀ fi mọ kóòdù ẹ̀ ó mọ ọdún aṣọ tó ń wọ̀ jáde wọ́n fẹ́ pè ní pink lady wọ́n á ké you always speak. bẹ́ẹ̀ wẹ̀ ẹ̀ yà bàrà ni báyìí ní ìṣe ń para craziness madness stupidity. ojú òsì wọlé là ojú òsì wọlé là tọkùnrin bá tẹ̀sí yín fá àgbàtẹ wọ ságo. ẹ̀yọ́ mọ́ mi ṣe bẹ̀rẹ̀ o òru yẹ fi bẹ lọ́n kọ́kọ́ yóò lálùbáríkà ni kọ́mọ yóò lálùbáríkà àtàdárò wọlé ẹ̀ẹ́dẹ̀hán àtàdárò ilẹ̀lẹ̀ àtàdárò ilẹ̀lẹ̀ wọlé ẹ̀ẹ́dẹ̀hán. bíkọ́sì náà máa ti tó ń tọ́ ìmọ̀rọ́dà. ó ní wọ́n tó àmà ti sùn púpọ̀ lọ́ọ́ fi débi tọ́ lọ. wọ́tà sílámù. ọwọ́ àná. من عدوك من أعادى فنائم كل وقت لا يفوز سوى أن زاده الله لفسادا. tọrọkùnrin ní ọ̀dẹ ni bẹ́ẹ̀ bá kun lọ́wọ́ kò ní débi tí ń lọ. ọ̀nẹ́ nu ó jẹ yín lọ́wọ́ ayé wá jẹ ẹ̀kẹ́ kùsì alára bẹ́ẹ̀ láti pàwá ni mo jẹ́ rí ẹ̀ bá mú bí ọwọ́ náà mi tẹ̀ kádàrá ni ibi tó ní kálukú yà sí kì í ṣe orí àfi lọ́kọ̀ àkọọ́lẹ̀ ni tó bá sọ ní ẹ lọ́jù àkọọ́lẹ̀ ló sún ọlọ́dọ̀ ọ̀sùnmọ̀dé rẹ. فإن السلب لم يفعلك شيئا. ẹ̀yin ọkùnrin. أرى صاحب النسوان يحسب أنها. ṣé ẹ gbọ́dọ̀ lọ̀rọ̀. نعم. dá mi lóhùn. dá mi lóhùn. ṣákìlì omi ló jọra wọn. bí ẹ ti dá wọn lórí bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ díẹ̀ ẹ tún dẹ́mi jọra wọn. ẹ tún máa bọ̀ alẹ̀ díẹ̀ díẹ̀ ẹ tún mi kà mí jọra wọn. wọ́n jọra wọn bá bí wọ́n sì ń rìn lọ́jọ́ máa kọ́ sí àkọ́yìn sí wọn ojú orí bákan náà kálukú máa sàkọ́ nítorí pé sọ pé ń sọ tó wọ́n ti múra rẹ̀ jẹ́kẹ̀jọ́ fẹ́ sí tiẹ̀. sàwa ọ̀rọ̀ bá ọ̀nà. àgbàlagbà làwọn àgbàlagbà sọ kú sọ̀rọ̀. bẹ̀rẹ̀ ó nà bá ìlú. bí wọ́n ti rí nù ẹ máa wà kàmìkàmì ọ̀nìmọ̀ ìtọ́ ọ̀nù ọ̀dẹ́ lògbó jẹ́ wọ́n jìnà síra wọn gẹ́. منهن جنات àlìjáná bẹ̀rù ìbáralẹ̀ tó bá fi ọ̀ ní rìgírẹ́tì ayé rẹ̀. تفيء ظلالها. tí kò jí lé kú ọba kò ní tú ọ láti rí ìlú rojọ́ rẹ ká obìnrin kan dá bọ́ọ̀ bá ní yóò kú ọ láti rí tó ọba ní kò ní pòròkè. ومنهن àyẹ̀sá fún wa ní tẹ̀ ní ọjọ́ ọ̀la ọ̀dà. yóò mọ pápá rẹ yóò tó wá ní èyí nìyá rẹ nfẹ kọ kú mọ mi lọ obìnrin nìyẹn. ومنهن نيران لهن وقود. wọ́n sì ń bẹ́ẹ̀ ní omi ànájú kò ní ànájú tó gbàgbà tó o bá fẹ́ lónìí báyìí yóò lálàsí ayé rẹ. ẹ̀yin ọkùnrin ní bá sọ̀rọ̀ ọ̀rọ̀ di sùúrù wọ́n á mú ìlẹ́sìn gbádùn omi. àṣìṣe mi takwa ẹ̀yin tẹ́ wàá mẹ́wò nígbà tí wọ́n àwọn ọkùnrin ẹja rántí pé àdéhùn kan láti tó mi ò kábẹ̀rù ọlọ́run bọ́ọ̀ ti ń sọ ọmọ lọ́mọ ẹ̀ sẹ́ni sọmọ ìyá rẹ̀ lẹ́kìn òní òdùn
nǹkan mẹ́ta lọkùnrin fi ń sin òfò lónìí. Àkọ́kọ́ mi àlìkìyàn wọ́n ń jà báyìí obìnrin. Bàbá ọkùnrin ń jà bá o. Ìwọ lọ́pọ̀ lówó lọ́yìn. Ìyàwó sì gbà bẹ́ẹ̀ ọlọ́gba gàrí wá lé wọn. Yóò mọ̀ bá láti lé wọn. Ìsọ̀rọ̀ etí ló bá wọ̀. Tọ́ ọgbà yí wájú bí ètò lá. Tọ́ sọ sọ́tún ọba rẹ̀ gbọ́. Lẹ́tọ́ ilé gidi àlẹ́ gidi. Kàó sọ̀rọ̀. Ìyá tẹ̀lébì èdè mọ́dára. Àpé mọ́dára yára rẹ̀. Ìdẹ́gbẹ̀ tó ní ìbáṣẹ́ bí wèrè. Àwùsá wèrè. Ẹ̀yẹ́ kò yẹ kọ́. Torí pé àkásùnmù òun nàbí àmọ́rẹ́ ti lẹ̀. Ọba Sàláàtì. Nítorí tá a fẹ́ jẹjà lára obìnrin. Tá a fẹ́ sọ̀rọ̀ fómi. Ẹnu ní ìgbẹ́rẹ́ sí pè náà wò. Pé tí bá ń ṣe tí ò dáa kí o gbọ́ ìgbénu Kùránì wọn tẹ́tò. Lẹ́gẹ́ tẹ̀lé mi lọ́wọ́ afẹ́tẹ́ ẹ̀wọ́n ń ṣe wá dáradára. Ẹ̀yin ọkùnrin ẹlẹ́ẹ̀kejì tí ń bá tọkùnrin dé àdìkàlù irọ́ ti pọ̀ jù. Tóbi ló máa bá ọ̀sẹ̀ ma. Ìwọ̀rọ̀ ní tó bá lóyún kọ́bọ̀dù ló fi sìnkú ma. Yóò wá lọ àrẹ ọjà ẹ kí mi kú oríire oyún eléyìí yàtọ̀ ọ̀tọ̀ lórí ìgbọ̀ngbà ọbọ̀dù lójú ẹ̀fà ti dé. Ọ̀bọ̀n mi kọ́ wọ́n bá ara mọ́ ọ̀sẹ̀ àgbákò ẹ mọ̀ mọ̀ kúrọ́ mọ́ mo ní 5,000 lọ́wọ́ gbà fìrà táàjẹ̀ títà ẹ̀ tóbi ló mọ lẹ́kùn yín ẹ̀wọ̀n ní ń dà ilá òpùrọ́ ọkùnrin kúrọ́ ẹ̀ ń pa irọ́ obìnrin sì ti ka ẹgbẹ́ kòkòrò ní kò ní finú tó dáa báyìí lọ́mọ bí ká kú ní ọmọ rò. Ṣé mo lè sọ kẹta? Lẹ́yìn ọkùnrin mí àmì kalẹ̀ yìí, àṣìta ẹ ti lé kókó jù, ẹ lé jù, náà very rigid. Ìyàwó rẹ̀ ń bẹ̀ ọ́, ọlọ́ọ̀gbẹ̀bẹ̀, ta ló tó lè bẹ̀ ọ́? Lára tí tó ní mí lára kó bèèrè kúnlẹ̀ fún mi, tó bá lè ní dákùn torí ọ̀dọ́. Àwọn ẹ̀mí mọ̀ ṣé mi náà dá tẹ́lẹ̀ ẹ̀mọ̀ yẹn tẹ́ mánéjì lára mo ti kúrò látàrọ̀ nísìn wọ́n rí mi wọ́n lè má rí mi dọ̀la bá ti ń délé àlejò tó mọ ọ̀rọ̀ wa ẹsẹ̀ kan ní wọ́n ṣe kún ọjọ́ bàtí wọ́n ní wọ́n rí mi. Kí mo kún ọjọ́ fún ààrẹ ọ̀fun ní happiness ara yìí ti já àgbà mọ́ wọn lọ́wọ́. Ìjọba bá aráyè náà kọ̀ọ̀kan ló kù nísìn a sì kún ọjọ́ ọ̀rọ̀ ń pín ẹnu fún òrí asọ́ fún. Bẹ́ẹ̀ wá wọ́n sì kọ́ tí àlejò ti dé àwọn máa ké wọn kílẹ̀ yọjú fún wọ́n sì ní ọ̀nà ọkọ̀ ó sọ fún mi. Bàbá Sàláàtì lè má lè ti ìjàbẹ́ já sí ìnísà wọ́n á fóònù lé má bínú ojú mi èkó àwọn tá a ti káwọn sẹ́yìn ikú ìjọba wo sáwọn bàbá àṣàkù tẹ́lẹ̀ ọmọ ọlọ́mọ kí ni a rí pé fún ọ àtúndì ẹlẹ́gbẹ̀ẹ́. Ṣùgbọ́n dára mi mo sọ yẹn. Àtàwọn ọmọ ti kú òlé. A ní ìnáwó ni wà lọ́nà báyìí torí tí ló ní kú òlé. Khalifa lè wá kú bàbá mi. Ọ̀rọ̀ làdúrà wọ́n kàn ṣètò kalẹ̀ fún wọn, mo sì sí nínú àṣírí. Because lára agboolé tí gbọdọ̀ má dá lónìí agboolé wa ilé ìpìlẹ̀ ni. Mo tẹ́lẹ̀ ó kalẹ̀ lé. Àwọn ọmọ yóò rí mi bá sọ̀rọ̀. Ìgbékọ̀lù wọn látàárọ̀ torí ìmọ̀ tẹ́ fẹ́ sọ. Mo sì fẹ́ rọ́ọ̀sì lọ ní mo fẹ́ dá inú. Sẹ́yìn wò tẹ́sẹ̀. Ọwọ́ náà ní forí di obì. Ẹ jẹ́ wọ́n gbọ́ ọwọ́ mi tẹ̀ wọ́n kọ yín lónìí. Níbi ìgbà fún mi. Àwọn sọ̀rìbà ní Síwáàní yẹ sábò àná. Bàbá Sàláàtì, àṣìlẹ́mà bómi yóò dì.
ọmọ wa ní ẹ̀jẹ̀ báwo ló jọ ẹsẹ̀ kó tẹ́ èwo là ń bọ́ mi yìí òdì ọ̀wá ń kọ́ oúnjẹ ẹlẹ̀ ẹ̀kọ́ ojú sí mi ọkùnrin lára sí oúnjẹ tó kọ́ ọ́ lẹ̀ gẹ̀ẹ́sì ní sàárà ní lọ́dọ̀ owó rẹ̀ tó wà bẹ̀ ìwọ́ tó ń yọ tọrọ owó rẹ̀ fílẹ̀ ni wọ́n fún ọ lẹ́sẹ̀ ẹ̀rọ lọ́ wù kẹ́ ṣé ètò fílẹ̀ lọ́ ń jẹun ìwọ́n jẹ́ olùmọ̀lú bí ìbá ṣe kọ́ fẹ́yàwó gidi ọ̀dọ́ lójú mọ̀lú gẹ̀ẹ́jẹ́ wọ́n gbọ́ tí wọ́n gbọ́. ọwọ́ra. Bìnrin náà jẹ̀nà tó. Jàmá mẹ́tẹ̀ẹ̀ta yìí ń kó bọ́kùnrin. Ẹlẹ́ẹ̀kejì tọkùnrin gbọ́dọ̀ máa ṣe tí ó fi gbádùn ayé rẹ̀. Al-ishghalu bil azkar. Ọkùnrin gbọ́dọ̀ ní síkìrì tí ó mọ̀ sí. Gbogbo ọkùnrin tí ò bá ní tẹ̀sùbá yóò ṣe ayé ṣe. Ẹ̀yin ọmọ tẹ̀sùbá rẹ̀ wá bí ìbúra mélòó ni wá mọ́. Wọ́n wọ̀ lùbàdìrì ẹ̀yin ọmọ ẹni ọlọ́run. Omi tí wọ́n fi bí ẹsẹ̀ àgbèsè ẹ ti jẹ̀bi. Záwíà òkun mọ́. Ẹ sì ń gbọ́ يا ذا الثناء الناصر إني ظلمت فانتصر الله 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 الراضي على عينا صوت عذاب ما أصر الله 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 يا عدتي بشدتي